amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ ìní bá wa láyé ó bá wa láàyè ṣàlàáfíà ni gbogbo èèyàn lólùfẹ́ wa káàkiri tẹ́tí wò wá ẹ̀yin tí orí amóhùnmáwòrán nígbà tí lórí Star Times akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára yálà YouTube yálà Facebook yálà Instagram káàkiri akínyìn ẹ̀yin tí Amẹ́ríkà ẹ̀yin tí UK ẹ̀yin tí Canada Europe káàkiri akínyìn gbogbo yìí tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ ìyẹn Ọlọ́run ní jẹ́ kó fẹ́ dé ọ̀dọ̀ wa lágbára Ọlọ́run ẹ rí pé mo mí kanlẹ̀ torí pé ẹ ti bẹ́ ṣe ti rí ẹ ti rí pé àgbàlá ńlá la wà tó bá wá sí ọ̀dọ̀ gbogbo èèyàn tó ń dádé ìjọba pé kọ́ kábíyèsí àmì ọ̀dọ̀ kábíyèsí la wà nídìí iṣẹ́ tó ń ṣe tó ń yàn láàyò kábíyèsí ni wọ́n àgbàlá la wà ní ìlú Ìjẹ̀bú Òde lọ́dọ̀ bàbá wa ní fuji a ní general ní ti juju a ní admiral tàbádẹ̀ tí gbọ́ tí wọ́n bá tọ́ pé admiral lọ́wọ́ ẹ ti mọ̀ pé ẹni yẹn ọ wà ń bẹ̀ gidigidi gan bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn admiral Dele Abiodun tí gbogbo wa mọ̀ sí Adawa super king bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ káàárọ̀ ṣàlàáfíà ní sà ẹ kúlẹ̀ o ẹ káàárọ̀ ṣe dáadáa lábá yín sà ojú yín dẹ̀ ń dán wẹ́rẹ́ bàbá kí làṣírí náà káàkọ́ kẹ́ tó bá mi kàn ara lé Ọlọ́run ojú yẹn ń dán Ọlọ́run tèmi náà wà tẹ̀ tó bí 40 something kójú máa dán báyìí torí ẹ̀ tí ju bí 40 something lọ bàbá. àwọn tí o mi rò pé mo yẹ ju 20 something. àṣà tí ìdìbò jẹ́ ẹ̀dẹ̀ ṣe dán báyìí ẹ pẹ̀lẹ́ sà bàbá àwọn olólùfẹ́ yín káàkiri iṣẹ́ tó ń ràn wá ni pé ká wá sọ́dọ̀ yín ká wá fi ọ̀rọ̀ òwúrọ̀ pẹ̀lú yín ẹ bá mi kí gbogbo wọn tán wò yín káàkiri báyìí. ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé owó ni mo kí o ẹ kú lé o ẹ káàbọ̀ ẹ kú owó ẹ kú déédéé wòye fún ẹ. ẹ ṣe sàn àbó ní tó bá jẹ́ ní studio ní intro yẹn wọ́n á náà wà ní wàhálà tó bá ti jọ̀rọ̀ wọ́n bá mú ṣókí ni ẹ wá nǹkan fìdílé o ẹ má mú nǹkan tó le bíi juice bíi omi torí pé kí ni àwa àti bàbá fẹ́ ṣe kí ni a fẹ́ gbéra báyìí ẹ bàbá ṣe máa ń ṣe lórí nígbà tí a fẹ́ gbéra wọnú ẹ̀ báyìí ẹ dẹ̀ gbádùn bàbá ẹ gbádùn èmi náà bíi bàbá ní ṣókí láàrínyànjiyàn wọn kọ́ tí ń sọ pé Ẹdó ni bàbá Oǹdó ni bàbá ọ sì ń sọ oríṣiríṣi ẹ bá mi yànnà náà ṣókí torí ibi tá à ń lọ gangan nìyẹn bọ̀ fọwọ́n kan tó ṣì ń wò pé kò tí ì yé wọn pé ibì kan ni ẹ bá mi sọ fún wọn. ọmọ Edo State ni mí mo wá láti ìlú tó ń jẹ́ Sọ̀bẹ̀ ní agbede méjì Oǹdó àti Ẹdó so bí yẹn ṣe jẹ́ sọ wọ́n tó sọ pé Oǹdó ni bàbá yẹn kọ́ mú yẹn kúrò wọ́n mú kúrò wọ́n lè ti gbọ́lẹ̀ ní bàbá yẹn bàbá níbo ni ẹ ti ṣe kékeré yín. Ìjẹ̀bú Òde mo ti ṣe kékeré ibi náà bí mi sí and ibi mo ti lọ school ibi mo ti lọ primary mo ti lọ secondary so kó tó di pé mo jáde lọ síkò. bàbá jọ̀ṣọ́ rántí àwọn iléèwé tí ẹ lọ níjẹ̀bú yẹn tí ìjọba mi jẹ́ kọ́ ara lé mọ̀sá. ní primary school mo lọ sí Ìṣàpòdó Muslim School Ìṣàpòdó Muslim School Ìjẹ̀bú Ifẹ̀ and secondary school mi mo lọ ní sí Adéọlá Odùtọ́lá college ń bẹ̀. so yẹn ni pé fọwọ́n tán bá wò ó bàbá ti wà ní Ìjẹ̀bú ó yé wa báyìí sí pé ibi tí tẹ́tí mọ́wọ́ tẹ́tí mẹ́sẹ̀ ni ó yé wa bá mi bàbá ní ṣókí torí tèmi bá ti wá bẹ̀yìn bàbá mi ẹ̀yìn màmá mi máa ń fẹ́ mọ ibi tẹ́tí jáde ibi tẹ́tí ṣùgbọ́n ní ṣókí bàbá yín àti màmá yín ń fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa fún wọn ta ni bàbá iṣẹ́ wo ni bàbá ń ṣe ta ni mọ́mí iṣẹ́ wo ló ń ṣe ní ṣókí. bàbá mi Ọlọ́run kò fọ́ ọ̀kẹ́ wọn nígbà tó ń wà láyé headmaster ni wọ́n. níjẹ̀bú ń bí so nǹkan tó jẹ́ kí mo ṣe ọmọ tíṣà ni màmá mi oníṣòwò ni wọ́n. màmá náà ń kọ́ àwọn náà ti. àwọn tí méjèèjì ti papòdà. ọlọ́ba mi fọ̀rùn kẹ́ àmì o. bàbá ẹ nígbà tẹ́ wá ṣe primary school secondary school bí ẹ padà sékò kí lẹ lọ ṣe ní ṣé kò lẹ padà sí ni àbí báwo sà. Èkó ni mo padà sí
nígbà tí mo padà sékòó mo bẹ̀rẹ̀ pé kí n máa kí n báyàn mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú but ìlú tó ń lò ń bẹ̀ kò tẹ́ mi lọ́rùn. Mo gba Ghana lọ, mo lọ kọ́ iṣẹ́ ẹ̀ sí bó ṣe ń kọ́ gangan, bó ṣe ń ṣe gangan. So mo padà sí Nàìjíríà. Dádì, ṣé gbà tẹ wá sékòó yẹn lẹ pàdé àwọn ọ̀gá yín kan tẹ sọ bàbá Kẹ̀líntìn àti ṣẹ́gbà yẹn ni àbí gbà tẹ dé láti Ghana ni? Mo fẹ́ mọ̀ gbà tẹ dé sékòó yẹn ta lẹ bá lùlù ńgbà yẹn. Nígbà tí mo dé sékòó, Ṣọlá Kẹ̀líntìn mo bá lùlù. And ìgbà tí ó dálù sílẹ̀ ńgbà yẹn but kò wá lè tẹ̀síwájú mọ́. So èmi wá gbégbá yẹn pẹ̀lú gbogbo àwọn ọmọ tó ń bá wa ṣeré ńgbà yẹn. Àwọn tó lè dúró ní o kì í ṣe gbogbo wọn but àwọn tó lè dúró wọ́n dúró. So I continue bẹ́ẹ̀ títí Sweet Abbey ni mo ń jẹ́. Kí lẹ̀ ń jẹ́ sà? Sweet Abbey. Sweet Abbey lẹ̀ ń jẹ́ ńgbà yẹn. And the Seven Brothers Band. Ṣé jẹ́ nígbà ẹgbàlù yẹn ẹ take over yẹn pátápátá lọ bàbá Kẹ̀líntìn wọ́n filẹ̀ fún yín àbí? Wọ́n filẹ̀. Okay. Wọ́n filẹ̀ ni wọ́n kúrò pátápátá. So láti bẹ̀ lọ. Ta ni bàbá wa fẹ́ sọ pé Olympic bàbá wo Olympic? Olympic yẹn ó wà ní Palm Church. Palm Church ló wà ní Tafaji. Ọ̀dọ̀ ẹ̀ láti máa ń gbárin iṣẹ́ ńgbà yẹn. But ó wá jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó kọ́mọdé mọ́ra gan. So àwa náà nífẹ̀ẹ́ débi pé gbogbo ìgbà yẹn kò sóní jùjú tí ò fẹ́ mọ̀ but a nífẹ̀ẹ́ gan-an, a nífẹ̀ẹ́. Òun ò kí ń ṣe olórin dádì. Olórin wọn. Wọ́n dẹ̀ tún wọ́n ti ń rìn iṣẹ́ tó Yeah, fún. wọ́n ti ń rìn iṣẹ́ gbà wọ́n dàbí Jídé Smith. So dádì, nígbà tẹ́ ń sọ yìí pé bàbá Kẹ̀líntìn bàbá wa Olympic àwọn ta ni oní jùjú ní àsìkò yẹn tó jẹ́ pé wọ́n ń kọrin tó jẹ́ pé wọ́n wà ń gbòòrò gbà yẹn sà? Olubi, expensive Olubi. Indian boy. Ìgbọ́n yẹn rí dádì. Nígbà tí mò ń bá yín bàbá náà sọ̀rọ̀ mo ṣẹ̀ mọ́ expensive Olubi mi mọ̀ wọ́n tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti kú sí. Indian boy. Sára India ni wọ́n ni. Wọ́n ti jẹ bálẹ̀ sí. Wọ́n ti jẹ bátẹ̀ sí wa. Wọ́n yìí wà. Orúkọ yẹn ló ń jẹ́ kó gbé Indian boy. Wọ́n ti jẹ bálẹ̀ sí. Ó ti kú ẹnìkan. Ìgbà wo lọ́wọ́ bàbá wa èké dáìrò nǹkan yẹn sà ṣe. Mo bá wọn bẹ̀ ni o. Ṣé lásìkò tẹ́ ń sọ yìí náà wọ́n wà ń gbòòrò? Wọ́n wà gan gidi, wọ́n ti wà established gan gidi. Torí ẹ̀ gbọ́dọ̀ parọ́. Bẹ́ẹ̀ ni sà. Mo bá wọn bẹ̀ gidi ni mo bá wọn. Lásìkò tá ń sọ yẹn. Ṣé kò lọ́wọ́ wà ní sàbí? Èkó ni. Láwọn sì náà wọ̀. Ẹ ṣe torí bàṣẹ ọ̀rá mú yẹn torí àwọn tó ń bá wa lọ pàápàá wọn ọ̀dọ́ bí àwa báyìí tí ní ìta wà pẹ̀lú yìí gbogbo àtà bá lè gbà ká gbà kó lè yẹ wa dáadáa. Nígbà tẹ́ wá ní ìlú tán lù yẹn kò dùn mọ́ yín wọn lù dáadáa tó ẹ wá gba Ghana lọ. Mo lọ Ghana, mo lọ kọ́ṣẹ́ sí. Ẹ lọ kọ́ṣẹ́ ìlú lílù àbí iṣẹ́ orin? Iṣẹ́ ìlú lílù, iṣẹ́ gìtá, iṣẹ́ gbogbo ẹ̀ wọ́n ṣe organize iṣẹ́ ìlú ló mú lọ kọ́ Ghana. Níbo ni ṣé èèyàn kan lábẹ́ èèyàn kan lẹ́nu àbò ní school kan? School ẹ̀ ni mo lọ. Ṣé ẹ lọ́ọ́ torúkọ school yẹn náà? The Young Pioneer School of Music. Ẹ lọ kọ́ full instrument. Bẹ́ẹ̀ni. Òun lọ́ fi ní díṣẹ́ jùjú ìkòsẹ́ni olórin náà tó lè ní tó bá ń sọ ń parí iṣẹ́ tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ yín. Wọ́n náà wọ̀n kan mú gìtá wọ̀n kan mú kíní bọ̀ ẹ̀yìn tí general lẹ́mú. Ó ṣe rí nìyẹn bàbá kò sẹ́ni tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹni tó lè dúró wà bẹ̀ ṣùgbọ́n ká má
ká má ṣàṣọnù. bàbá ẹ sọ àwọn àti tí o bọ́n tó ṣe sọ́nù kínní nìyẹn ń gbé Adawa super number 1 tó bá jẹ́ pé all instruments. ká má ṣàṣọnù ṣá torí pé a ní láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún nǹkan tá a mọ̀ fún nǹkan tá a kọ́ nǹkan tá a mọ̀ tá a dẹ̀ fi ń kọ́ àwọn ọmọ tí gbogbo wọn dẹ̀ tó dẹ̀ ń múyè sí so ọpẹ́ ní lọ́wọ́ fọ́lọ́. ọdún mélòó ló ń Ghana àti pé ìgbà wọlé padà sí kóńgbà tẹ dé sí Èkó tẹ wá dá báǹdì ilẹ̀ báwọn ní ìrìn àjò yẹn ṣe jẹ́ sà. mo lò ó bíi ọdún kan àtúnṣe méjì. a year and 2 months. mo padà sí Nàìjíríà nígbà tí mo padà sí Nàìjíríà mo bá àwọn tó ń ti establish tó ń ti kókàkùtì ńlọ ẹ̀ wọ́n ní bó ní kí n yà sí. bó ní káyìn ti bẹ̀rẹ̀ sọ́wọ́n olórin ti pọ̀ sí ńgbà tẹ́ máa fi dé yàn àbí bẹ́ẹ̀ ṣe fílẹ̀ náà ni ó ṣì wà náà. olórin tí mo mọ̀ tèmi mọ̀ ni wọ́n ti pọ̀ but àwọn tá a jẹ́ sàwáwò a ṣe bẹ́ẹ̀ pọ̀ torí pé tó fi di pé a mọ̀ra wa a dẹ̀ ń bára wa ṣe kò sí gbogbo ilé tó wà níta yìí sí gbogbo wa la ń bára wa ṣe bẹ́ẹ̀ a mọ̀ra wa gan-an à ń yálé ara wa à ń bára wa ṣe gbogbo tí tó wá di pé ìwà tó wá di pé gbọ́n mi sí omi ò tó nígbà tí Sunny Adé àtàbí òrò tó ń kó sí wàhálà. dáàdi kó tó di pé adé bẹ̀ yẹn mo rí pé gbà tẹ sọ pé ẹ̀kẹ́ tó lọ Ghana ń gbà yẹn mi ò gbọ́ tẹ sọ King Sunny Adé mi ò gbọ́ tẹ sọ Ebenezer Obey ṣé wọ́n ń sin. wọ́n wà ń gbòòrò but èmi ò tí ì bẹ̀rẹ̀ nígbà yẹn rárá mi ti bẹ̀rẹ̀ torí kò tí ì wù mí gan láti ṣiṣẹ́ ìlú ìgbà tí mo lọ tí mo débẹ̀ tí mo rí nǹkan tó ń ṣe ní Ghana highlife ni mo bá ń bẹ̀ but ó wù mí láti lùlù gbà yẹn so mo nífẹ̀ẹ́ sí láti iléèwé ni láti Adéọlá Tọ́lá college ń bí but mo ti kàṣà ni mo mọ̀ nípa ẹ̀ṣẹ̀ díẹ̀ kí n tó lọ Ghana. ẹ wá dé padà gbọ́ lẹ wá dẹ́gbẹ́ yín sílẹ̀ àti pé èèyàn mélòó lẹ fi bẹ̀rẹ̀ báǹdì yín gbà yẹn. nígbà tí mo bẹ̀rẹ̀ èèyàn méje náà ni. 7 man ẹ náà ni ṣé standard nìyẹn gbà yẹn ni. no nǹkan tágbára ẹ bá gbé ni nǹkan ó dìbẹ́ lé nǹkan tí wọ́n bá ṣe èèyàn méje náà ni mi ì fẹ́ kó kọjá méje kò dẹ̀ ju méje lọ so mo wo àkọ́ṣe iṣẹ́ bọ́gà mi ṣe lèmi náà ṣe. ẹ wá ní Sunny Adé káàbọ̀ làwo tẹ kọ́kọ́ sóhun lẹ kọ́kọ́ ṣe jáde ńgbà yẹn àbí ó ti náwó kan tẹ ṣe àbáwo yẹn ló jẹ́ pé orúkọ yín tún rìn sí ńgbà yẹn jẹ́ kan àwọn àtẹ̀mí àtàrà alẹ́ kọ́nà jẹ́ ká mọ̀. nígbà yẹn nígbà tá a ṣe Sunny Adé káàbọ̀ was when Sunny Adé lọ sí to travel ó dé ó gba àwọn onílù lọ pàdé ẹ̀ àwa náà lọ pàdé ẹ̀ láti ṣàwó fún kó káàbọ̀ so la ṣe sí àwọ̀ yẹn. gbogbo ìgbà tá à ń gbọ́ pé nǹkan ṣe wọ́n ní ìlú òyìnbó wọ́n nǹkan ni mọ́ wọ́n ṣe kínní kan gbà yẹn gbogbo ìgbà yẹn yìí sì kéré. kéré pátápátá bàbá àmọ́ ìjọba kà ní ó kárí ní information yẹn sá. so Ọlọ́run níjà rírú ẹ̀ mọ́. àmín. ìtàn ni gbogbo ẹ̀ lé ní. dada mẹ́ni ìṣẹ́jú mélòó ni ìtẹ̀gbé jáde nígbà yẹn ìṣẹ́jú. àwọ̀ yẹn bẹ́ẹ̀ ni sá. ìṣẹ́jú mẹ́fà. 6 minutes. 6 minutes. ta ló bá yín gbé jáde nígbà àbí. Olúmọ record fún. Olúmọ.
gbé jáde. Ṣé orin yẹn àwọn yẹn la máa sọ pé ó tún wá padà tì í jáde wọ̀gboro dáadáa? àwọn tí o nígbà tí mo ṣe Adawa Super tí mo ṣe kí ni mo kọ sókè gba ẹ ní òkìkí kan. kárí ayé. Adawa yẹn ní kéèyàn unique, kéèyàn dá dúró, kéèyàn mo fẹ́ kẹ́ tún bá mi wọnú ẹ̀ díẹ̀ sí pé because at that time ẹ sọ pé ṣé ẹ kọ̀ wo pé ẹ tún fẹ́ dá dúró ń gbà yẹn ẹ fẹ́ nílì ṣe àbí tó lẹ̀ mọ̀ pé ẹ ti lọ kóríṣiríṣi ìlú gbẹ mọ̀ pé ibi tí mò ń bọ̀ mo fẹ́ kẹ́ tún. Nígbà tí mo dé láti Ghana mo bá òbí mo bá sọ̀nù mo bá ìkìdá ẹ̀rọ so wọ́n lùlù gbà yẹn and style tí wọ́n ó jọ mí lójú gan and mo dẹ̀ wò pé mi ì lè tẹ̀lé àwọn bíbí yìí àmì ló yẹ kí n lè dá tèmi dúró at least kí n wà creative ló jẹ́ kí n sọ pé Adawa Super nígbà lédè Yorùbá Adawa ló ń jẹ́ ní èdè òyìnbó uniqueness. Mi ò fi síbí mi ò fi síbí mi ò fi sí Sunny Adé mi ò fi sóbì mo rọra ń lọ ń tèmi kan tó jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣé bàbá Admiral yẹn tẹ fi sórúkọ yín yẹn Admiral yẹn ta ló fún yín lóyè yẹn ìgbélé tún ti mú yẹn wá bàbá tó ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn wá pé èmi fẹ́ mọ̀ nípa Admiral yẹn gangan kí ló bá dé ló ti wá. Nígbà tí mo lọ sí London ní 1974 èmi àti band mi ní 1974 ta lọ sí London through our Nigerian Cultural Association àwọn gbé wa lọ bá ṣe débẹ̀ bá ṣe lùlù tán pátápátá lóṣù mẹ́ta lọ fún aláyè ká lò wọ́n wá kó wa sí hall kan wọ́n ní àwọn fẹ́ dá wa lọ́lá olúwa kan mú microphone ṣàló MC kan mú microphone ṣàló dé announce award bla 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 Dele Abiodun àyà mi já mo dìde mo bọ́ sábò gbogbo àwọn ayé pàtẹ́wọ́ èrò pọ̀ gan wọ́n pàtẹ́wọ́ gan wọ́n ní wọ́n fún mi ní Admiral láti fẹ́ ṣe léyìí sí báyìí ok mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn organizers but ká tó wálé I make sure pé a shop fún aṣọ Admiral yẹn. Mo pa báyìí bí aṣọ àwọn naval officer tó ń kóra wọn sí tó ń kó gbogbo ẹ̀sìn pẹ̀tẹ́. Ó wá di ọ̀sán ọjọ́ kan lálá fẹ́ lọ ya fọ́tò ní Travel Tour. Ibi táwọn ẹyẹlé máa ń pọ̀ sí rẹpẹtẹ wò ládébẹ̀ photographer dé ya fọ́tò lọ díẹ̀ báyìí la rí pa ọlọ́pàá ń close mọ́ wa. Ẹ ti wọ aṣọ Admiral yín gbà yẹn. Àwọn ọlọ́pàá ń close mọ́ wa kí ló dé. wọ́n ṣáà interrupt wa ṣáà wọ́n dá wa dúró wà lè ṣe shooting wọn. àwọn ní kí ló dé àwọn ní permission ta ló fún wa ní permission láti fi aṣọ ìyá fọ́tò. láti fi ya fọ́tò. àmọ́ sọ̀bù tó wá jẹ́ dúdú. ibẹ̀ ló ti ọkọ̀ sí mi pé I am in trouble. Okay. A dẹ̀ ṣàlàyé fún wọn pé ṣe la lọ ra aṣọ o aṣọ ní shop. wọ́n fún wa lóyè ní o.
wọ́n ṣe fún wa lóyè nínú hall yẹn aṣọ tó bá mu lélẹ́yìn so ká fi ya fọ́tò. ó dẹ̀ yẹ ká délé ká rí nǹkan fi hàn pé ọmọ wa ó di police station. Mo kóra oyè wo ni mo gbà torí Ọlọ́run báyìí. Wọ́n dẹ̀ gbé aṣọ yẹn wọ́n bẹ́rí fáṣọ yẹn gan. Nígbà tó ń bẹ́rí títí wọ́n fi wé báyìí tó ń fi wé lọ́wọ́ tó ń wé mo dẹ̀ ń wò wọ́n. Pé kí lẹ̀ ń ṣe yìí. Aṣọ náà lẹ̀ ń pọ́nlé báyìí. Àṣẹ ọ̀ràn ni mo dá. Ok. Wọ́n gbàṣọ yẹn lọ. Siren náà fi gbé lọ́jọ́ náà. Lóòótọ́. Nígbà tí wọ́n máa dé ó fẹ́ tó 1 hour 45 minutes. Ṣẹ́yìn ò tẹ̀lé wọn lọ ní sá. Ó tó. Ok, ẹ̀yin wà níbi tẹ́ wà yẹn náà. Mo wà police station. Ok sá. Wọ́n jẹ́ ń jáde. Ok. Ìgbà tí wọ́n máa dé àwọn organizers dé àwọn gbogbo nǹkan everybody ti dé gbogbo èèyàn béèrè pé kí ni mo ṣe èmi rí ẹbí mi ò mi mọ nǹkan tí mo ṣe. Wọ́n ṣàkóso wọ́n ṣàgbà statement sílẹ̀ wọ́n gba gbogbo shop tàbí rakini wọ́n rí receipt wọ́n rí gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Kò pẹ́ kò jìnnà ṣá. Wọ́n ní ká máa lọ. Wọ́n apologize. Wọ́n rò pé aṣọ yẹn ò pẹ̀lú aṣọ tó ti tà síta. Torí the current naval officer tó ti kú ló lo aṣọ yẹn. Bẹ́ẹ̀ tó bá jáyé sí ni màá gba compensation náà mo lè má lùlù mọ́. Nítorí pé nǹkan tó kẹ́ go through yẹn. Bẹ́ẹ̀ni láyé ìgbà yẹn. Àmọ́ gbà tẹ́ni kan máa lọ dáadé wọn ní pé bẹ́ẹ̀lì àbí nǹkan kan pé kẹsàn-án. Ó tó ìlú òde tó yẹn. Ṣẹ́ẹ̀ṣì wàá rí fọ́tò yẹn yà díẹ̀ abẹ́ ti ya fọ́tò tán gbà. A yà díẹ̀ but ẹni tó ń ya fọ́tò kan sá lọ ni. Òun kò dúró. Bóyá kò níwèé ni o Ọlọ́run ló mọ nǹkan tó ṣe ó sá lọ ni. Ẹ̀rọ fọ́tò lélẹ́yìí. Ṣé ń gbọ́ tó wáyé táwa mo ṣàmàṣọ yẹn mo mú wálé. Aṣọ náà bóyá bí ọdún 5 sẹ́yìn ló mo dispose ẹ̀. Wọ́n di clean tẹ́ dispose ẹ̀. Ó ti di aṣọ tó jẹ́ pé ó ti gbó kò téèyàn bá wọ̀ ọ́ sí nǹkan kò ní ìmọ̀. Ṣégbà tẹ́ mú dé sí Nàìjíríà gbà yẹn ṣẹ́ẹ̀ṣì fi kọrin ẹ fi pàfọ́ọ̀mù gbà yẹn torí oyè ńlá lẹ gbé wá gbà yẹn àbí ṣe fi ṣe àwo tẹ́ gbé síwájú àwo báyìí pé. No ìyẹn ṣe gbogbo ìgbà yẹn ariwo pé jìnnìjìnnì pé wọ́n mú wa yẹn. Ó wà lára yín. Ó wà lára wa. Mẹ́kò tutù. Àsọmọdé musician tó yẹ pé kò tí ì dàgbà gbogbo kíní wọ̀nyẹn ó èèyàn ọkọ sí wa pé ẹ̀yà ara fi kíní ilẹ̀ láàyè ẹ̀yà sáàmù pé àṣàfihàn fọ́tò ṣá lọ́rọ̀ kan so a jẹ́ pé bí ẹ̀ ń ṣe jẹ́. Torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ mọ̀ pé báwa ṣe máa ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ tiwa a máa mú désàlẹ̀ pátápátá ni ẹ̀hún lẹ ti gbọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wà tó tẹ̀ ẹ̀yin bàbá yín màmá tẹ̀ wá ń bẹ̀ bórúkọ yẹn ṣe wáyé mọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin kọ̀ọ̀kan máa mọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun èèyàn mò ń bàbá ti sọ yẹn ẹ̀yin pé international oyè ni bàbá òkan ṣe tó ń pariwo ni tó bá dánwò kọ́ lọ́ọ́ gbàárò kí ni ẹ̀ títí dè ní wọ́n á sì máa fi pariwo bàbá mi ẹ pẹ̀lẹ́ sà bàbá nígbà yẹn tẹ̀ ń sọ yìí torí mo fẹ́ ká dúró díẹ̀ yàtọ̀ sí jùjù àwọn orin wo lọ́wọ́ ló tún wà gbà yẹn ṣé fújì sápàlà ṣọ̀wọ́n kọ́kọ́ wà ní ìgbà tẹ̀ ń sọ yẹn sà. Kò sí nǹkan tó ń jẹ́ fújì kò tí ì sí fújì àwọn Ayinde Bákàrẹ̀ and the likes àwọn akédàrú
gbogbo àwọn tábẹ́kúta yìí lọ́mọ wúrà àwọn ọmọ Yusuf Haruna Ìṣọ̀lá ṣọ̀wọ́n náà. àwọn òṣèlú wa àwọn òṣèlú wa babalẹ́gbà wa mukali mugaye wa mukaba wa but àwọn tó jẹ́ pé jùjú gan gidi bá pé jùjú à ń sọ pé jùjú àwọn tó wà ń bẹ̀ yìí sì ló wà bẹ̀. Kí wá ní ṣé ó ní ìbáṣepọ̀ kan tẹ bá ọgbọ́n wọn tí wọn ń kọ jùjú yẹn ṣó ní ìbáṣepọ̀ tẹ bá wọn ní bí àwọn àìlọ́ ọmọ wúrọ̀ wọn Haruna Ìṣọ̀lá mo fẹ́ mọ̀ bóyá ẹjọ́ ṣeré ń bì kan ni bóyá ẹ ti jọ pàdé bóyá ẹ ti jọ wà ní ìgbà yẹn tẹ̀ ń sọ yìí ni. ìkan náà ni gbogbo wa a máa ń pàdé ra wa ìkan náà ni wa bá a pàdé ń ta à á pàdé recording company bá a pàdé recording company à á pàdé studio bá a pàdé studio à á pàdé ní ìkànṣá ni ìkan náà ni wa kò sí gbogbo gbọ́n mi sí omi ètò yìí gbà yẹn. Bọ̀dáàdì mo mọ̀ pé ẹ̀yin àti olóògbé Síkírù Àyìndé Barrister ó dà pé ẹ mọ̀ra torí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀lẹ̀ ti pàdé torí mọ̀ pé ó dà pé ọ̀pọ̀lọpọ̀ wọn orin wọn gan wọ́n sọ àdáwà super wọ́n ẹ bá mi sọ díẹ̀ nípa ẹ̀ fún àdálẹ́ tán ibi tí ìbáṣepọ̀ yẹn tó ti wáyé. èmi ń tèmi mi ì jẹ́ nìkan tó yẹ pé mo máa ń jáde lọ síbi kankan rárá but senior ló máa ń pè mí senior ló máa ń pè mí àdẹ̀wà ń pàdé lọ́dọ̀ Haruna Ìṣọ̀lá ọmọ Haruna Ìṣọ̀lá kan jẹ́ ọ̀rẹ́ mi Gani and ibi tá a ti mọ́ra nìyẹn amọ́ra gan a tún pàdé lọ́dọ̀ Olúmọ Records àpàtà aṣọ́rẹ́ yẹn a ṣe gbogbo ìkákiri bẹ́ẹ̀ amọ́ra gan. Bàbá tá a bá ní ká kà ní ení méjì mẹ́ta mẹ́rin àwo tí pé táwa gan bá wò lórí ẹ̀rọ ayélujára ń sìn gan àtẹ̀lé gbọ́tàn tẹ bá rántí á tó mélòó ń pé bóyá àwo tí ẹ pé Admiral Dele Abiodun ṣe tí ọgbẹ́ sọ́jà tó mélòó. àwo wa báyìí àtẹ̀yí tó wà lọ́dọ̀ Olúmọ tí ò jáde rárá àtẹ̀yí tó fọwọ́ sí gan pé kó jáde àtẹ̀yí tó jẹ́ pé afẹ́ 250 something. jẹ́ pàwọ̀ tẹ gbé jáde lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Bàbá ṣé bó ṣe wá wà ń sìn torí àwa táwa bá yàn ọmọ la jẹ́ sí yín ọ̀pọ̀lọpọ̀ àwo yẹn tó wà ń tà bẹ́ẹ̀ yẹn ṣé ó ní nǹkan kan tí ẹ̀ ń gbà lórí ẹ̀ tó jẹ́ bí royalties àti pé ìkíní nìyẹn sà àti pé ọ̀pọ̀lọpọ̀ àwo yẹn ṣé ó ní bẹ́ẹ̀ ṣe lè ṣe tó tún lè padà wá bọ́ sọ́jà tó di pé àwọn tó bá tún wá fẹ́ tẹ́wọ́ mu lọ́jà tó bá ní fẹ́ rà tó ṣe é ṣe bẹ́ẹ̀ so méjì mo bèrè àwọn ẹ̀yin tẹ́ ṣàwó tó pọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ máa gba nǹkan kan àti pé báwo la ṣe fẹ́ gbé sọ́jà padà kí ni ẹ̀wọ̀n gbèsè tí. ó yẹ ká máa gba nǹkan kan bẹ̀tẹ̀ àwọn tó gbáwó jáde wọ́n selfish púpọ̀ àgbà kọ́bọ̀ mọ́ àdọ́dọ̀ Démọ́lá lóyìnbó gan-an Démọ́lá tó ń ta rẹ́kọ̀dì bẹ́ẹ̀ni sà ìtàn story ló ń sọ fún wa àdọ́dọ̀ Olúmọ Records kò sówó ló ń sọ àṣà lè para síbẹ̀ but ètò àwa ṣe ni pé ẹ̀ńtọ́ Ọlọ́run ò lè mú kò tí ì sí ilé ayé náà la wà lé ní báyìí ṣùgbọ́n àwa rí i pé tí èèyàn bá fẹ́ gbé àwo yẹn jáde lénìí pé èèyàn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe reproduction bí mo ṣe ní right lórí ẹ̀ ni Olúmọ ní right lórí ẹ̀ àjọ ní right lórí ẹ̀ ni
torí orí album ẹ̀, orí label ẹ̀ record label ẹ̀ ló ti ló ti jáde. jáde. Òfin tó wà ń gbà yẹn ló fi jẹ́ kó rí bẹ́ẹ̀. But bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, adìẹ tí ò bá kú á jẹ àgbàdo. A bímọ sílẹ̀. Bẹ́ẹ̀ni sà. Bọ́n béèrè lọ́wọ́ Olúmọ, Olúmọ báyìí wà láyé, wọ́n á béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. Torí dáàdì yìí tí mo fi mẹ́nu bà ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi tá ti lọ tó jẹ́ pé a lọ bọ́ wọn bàbá màmá tó pọ̀ wọn náà tí wọ́n ti ṣiṣẹ́ ìtọ́ ti iṣẹ́ ńlá sílẹ̀, ipò tá máa ń bá wọn yẹn ó máa ń kú díẹ̀ ká táwọn bẹ̀rẹ̀ pé ayé tẹ́ ti ṣerú àwo ńláńlá bá gbogbo ayé ti gbádùn, ṣé àwọn máa sọ pé kò sí nǹkan kan gbé ẹjọ́ mi lélẹ̀ yẹn fẹ́ ṣe nǹkan kíníkan ọkọ̀ ti wò pé ìyẹn ti lọ bó dẹ̀ máa ń dun àwọn pé tó ti ṣerú nǹkan mo ṣe ní ibi tí ó mu dé ọ̀dọ̀ tí náà kí bèèrè bí a ṣe mílíọ̀nù ilẹ̀ yìí ṣe lẹ́ ń gbà á ní àbí ọlọ́run náà bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà. ọlọ́run gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ọlọ́run kò sówó rẹ́kọ̀ọ́ kankan tí mò ń gbà àtúntò ìṣẹ́ ẹ̀tọ́ from anybody. Bẹ̀ẹ̀ ti iṣẹ́ tí mo ṣe lọ́dọ̀ tèmi tí mo ṣe on my own mo rest on it but tí mo ṣe fáwọn yẹn wọ́n jókòó tẹ́ni. Bàbá nígbà tẹ́ ń ṣeré káàkiri yẹn nílùú Nàìjíríà ní ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ó tòlú mélòó tẹ́ ṣeré dé nípa tẹ́ bá ní ẹ̀ ń kà ń pé mo ti ṣeré dé ó tòlú mélòó tẹ́ ti lọ ṣeré ní Nàìjíríà bí sàbẹ̀ ní sà. Èmi ò lè sọ mi lè kà mi ti rò pé mo lè kà. Ṣé a ti ṣe bí ilẹ̀ Haúsá àbí ẹdẹ́bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ilẹ̀ Ìgbò nǹkan náà yàtọ̀ sí. Ilẹ̀ Haúsá mo lọ ilẹ̀ Haúsá dáadáa. Àwọn ọmọ Yorùbá náà ló wà lọ́hùn tó ń pè wá o. Ilẹ̀ Ìgbò but ilẹ̀ Ìgbò náà àwọn elépo àwọn NNPC àwọn kìnì àwọn national oil kọ̀ọ̀kan gbà yẹn ló pè wá. Tá máa ń lọ dá wọn lára yá kọ̀ọ̀kan tá máa padà. Bàbá níbi 70s 80s yẹn níbi inú pé tọ́ba náà fẹ́ pé Adawa Super King nígbà yẹn bí èlò ló ń gbé ilẹ̀ nígbà yẹn tí ẹ fi lọ bá àwọn ṣeré sà nígbà yẹn. Owó tó níye àpò. Torí mọ̀ pé tí ó ti àwọn tó sọ pé àti wàá mọ̀ kí bàbá ń gbà yẹn báyìí ó yẹ àwọn lọ́lá pátápátá pé òun yẹn pọ̀ gan-an gbà yẹn mo ní màá bèèrè lọ bàbá. Nǹkan tó lè mú wa bọ́ sọ́nà pé a fẹ́ lọ ṣeré nílẹ̀ yìí Haúsá kì í ṣe owó tó pọ̀ náà tí o kò máa gbé mọ́tò sọ́nà náà ni inú wa ń dùn gan-an ni pé a fẹ́ lọ ṣeré nílẹ̀ Haúsá gbà míì tá a bá gbé mọ́tò sọ́nà a lè gbé odidi mọ́tò ká gbé sínú train. Nígbà yẹn a gbé sínú train àwọn boys wọn wà pẹ̀lú èmi àfọlókè àádọ́rùn àlọ́ clear ẹ̀. Nígbà yẹn ní Nàìjíríà ń bí. Gbogbo ayé kò sí much. Dáàdì nígbà tó wá di pé ẹ wà full nígbà yẹn tó di pé àwọn àwo yẹn ń jáde lọ́lọ́kanjọ̀kan báǹdì mélòó ni mẹ́mbà yín gbà yẹn tó di pé gbà tó di pé on top how many boys lẹ nígbà yẹn kàn play wọ́n wà pẹ̀lú yín. Láti 7 tí mo sọ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Láti 16. 16. 16 18 pàápàá. 18. Wow. Dáàdì tẹ́ bá fẹ́ gbé àwo jáde nígbà tẹ́ ń gbàwo jáde back to back yẹn báwo lẹ ṣe ń prepare pé ẹ fẹ́ wọ studio ṣé ti máa ń kọ́lẹ̀ ni àbí ẹ máa ń rehearse ìlú tẹ́ fẹ́ lù nǹkan ẹ jẹ́ kàn wá tọ́ ara lé kọ́kọ́ mọ̀ sá torí mi ti kọ́ pásítọ̀ fẹ́ mọ̀ àwọn òwe yẹn ṣe ti máa ń kọ́lẹ̀ tí máa owó yìí ní máa ju owó yìí ní máa ju owó yìí ní máa ju ní kó tó di pé ẹ wọ́n ní kẹ́ tó lọ record yẹn. Ok ní gbogbo ìgbà yẹn a máa kọrin sílẹ̀ a máa rehearse tá a bá rehearse tán
máa pè àwọn boys àájọ jókòó báyìí májọ jókòó yìí àtújọ rehearse dáadáa láṣẹ wọ studio tá a bá wọ studio yìí tá a bá ṣe etí ò bá dá bẹ́ẹ̀ àáyọ kúrò àtúnfi mi sí ṣùgbọ́n kò sí rẹ́kọ̀d tí mo ṣe tí ò dá. kò sí bàbá kò sí mọ̀ pé ẹni fẹ́ kí sọ́ọ̀bù yìí fẹ́ tètè sọ ni àdàkè torí ẹ̀yìn ò fẹ́ kó de kéèyàn ń sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ń pè kíni kò sí dáàdì kò sí pinnu ó wà lórí ẹ̀rọ ayélujára káwọn èèyàn tẹ̀ síbẹ̀ wọ́n á rí bẹ̀ kọ́ gbó títí oríṣiríṣi tó bá yẹ pé irú ìlú òyìnbó àbí nǹkan ni bàbá ká tó dọ̀dọ̀ bàbá lásán gan ọlọ́pàá láti máa kàn láti wájú bẹ̀ torí iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ tó yẹ pé àwọn lágbára Ọlọ́run náà ní lọ́ba ẹ̀ sì pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣé bàbá ó tó lù mélòó tẹ́ ti ṣeré nígbà tó di pé torí èmi sì fẹ́ sọ̀rọ̀ nípa láìfi yín tẹ́ ṣe ní New York bóyá bíi 70 èmi láìkẹ́ ìlú mélòó lẹ ti ṣeré ní tí ò ń ṣe ìlú Nàìjíríà àti pé mo fẹ́ kẹ́ tó wá bá mi sọ nípa láìfi New York City yẹn torí mo gbádùn ẹ̀ gidigidi gan mo dẹ̀ mọ̀ káwọn èèyàn gbádùn ẹ̀ náà torí ta bá wo gbà tó gbé sórí igi ní èrò pọ̀ ń bẹ̀. ṣẹ́rí ní Amẹ́ríkà 1977 mo kọ́ jáde Nàìjíríà tí mo lọ play l'Amẹ́ríkà a lọ play ní àwọn tí wọ́n mọ̀ pọ̀ ju àwọn tó mọ̀ lọ. Bẹ́ẹ̀ àwọn tó tún mọ̀ náà wọ́n tún pọ̀. Torí pé New York City mo ti kọ́ lọ ni mo ti play first. Nǹkan kọ́kọ́ jáde lọ ṣeré. A dẹ̀ travel káàkiri gbogbo states bẹ́ẹ̀ a lọ káàkiri ṣá. Nígbà tó yá ta lọ ṣe album yẹn nínú hall láti ṣe wọ́n láti pè ní live and gbogbo àwọn tó wà níbẹ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn oríṣiríṣi ìlú àwọn tó jẹ́ fans wa àwọn tó jẹ́ sponsor wa lọ wọ́n la kì í sínú album yẹn and wọ́n dẹ̀ wà wọ́n wá rẹpẹtẹ náà wọ́n dẹ̀ ṣe dáadáa ń gbà yẹn bóyá gbogbo àwọn kan ṣe wà. ìyẹn ni pé wọ́n ná dọ́là náà dáadáa. wọ́n ná dọ́là ká má pa irọ́ wọ́n ná dọ́là. But ní ayé ìgbà yẹn kò sí nǹkan tí èèyàn wá tí ò rí ẹni tó bá ní straight mind pé ó fẹ́ lọ ṣe nǹkan kan l'Amẹ́ríkà ó fẹ́ lọ play ó fẹ́ lọ record ó fẹ́ lọ ránṣẹ́ ni òyìnbó á dá ẹ lóhùn lọ́wọ́ kan bọ̀ kò jọ ìsìn tó yẹ pé irọ́ ti ń wọ̀. But àwa ń gbà yẹn nígbà tá a lọ sí New York City a fi kan bọ̀kanú gbogbo àwọn ọmọ tá a kó lọ la kó bọ̀ òun ló jẹ́ káwọn òyìnbó ṣì máa fún wa ní visa dọ́là and wọ́n tó wá wo show wa náà àwọn American embassy wọ́n wá wo show wa ká má fagùn àwọn black Americans àwọn whites àwọn Latinos gbogbo wọn kò sẹ́ni tí ò wá sí show wa torí wọ́n rí afro nínú music wa wọ́n dẹ̀ gbádùn ẹ̀
so wọ́n wà ló wà. ìyẹn ní amẹ́ríkà yàtọ̀ sí amẹ́ríkà ń bì bóyá ẹ ti ṣeré ní ìlú kan tí ò ń ṣe amẹ́ríkà bí àwọn tó súnmọ́ amẹ́ríkà. London 1974 mo lọ sí London 1974 pẹ̀lú àwọn boys mi náà ibẹ̀ lákọ́ lọ kó tó dọ̀rọ̀ amẹ́ríkà ibẹ̀ mo ti ra aṣọ admiral yẹn London mo ti ra. ẹ ṣe sà bàbá ó ní àwòyìn kan tí mo gbádùn mo dẹ̀ máa fẹ́ kẹ́ bá mi mẹ́nu bà díẹ̀ bí tẹ́ bá tẹ̀lé kọ́ fún mi àtàwọn olólùfẹ́ gan ní èyí tí ẹ̀ ń lọ bìkan gbà ẹ̀ ní ẹ wá ní accident ẹ ní Oǹdó lẹ̀ ń lọ pé gbogbo oníṣẹ́ já lómi pé ó di kẹjọ níbàjẹ́ ó di gbóbi nǹkan bàbá màá fẹ́ kẹ́ ra kọ̀ yẹn díẹ̀ fún mi torí mo gbádùn bẹ́ ṣe mú bẹ̀yẹ sà. ọpẹ́lọpẹ́ Dr. Abure bẹ́ẹ̀ni èyí tó kó wa gbọ̀nà Ìkẹjà General Hospital àníbàṣe dé bẹ́ẹ̀ wá dé emergency sẹ́yìn. ibo lẹ lọ dáadé Oǹdó lẹ ń lọ. Oǹdó là ń lọ gba afẹ́lẹ́ ṣe. ibo lọkọ ti jáwọ tó ti já mo fẹ́ kẹ́ mú láti ibẹ̀ dáadé ẹ̀ mú láti gòkè yẹn Oǹdó lẹ kọ́ rí síbi kọ́ lórí ọkọ̀ tí. Oǹdó la kọrí sí àgbọ̀ àìkòsí ládé. àgbọ̀ àìkòsí. bá a ṣe débẹ̀ gbàrà báyìí irinṣẹ́ wọ́n yí sígbó. though I believe pé ó kàn jí ni o nǹkan kan ṣẹlẹ̀ ni o torí kéèyàn má parọ́ nǹkan kan ṣẹlẹ̀ ni Ọlọ́run má jẹ́ kéèyàn rí nǹkan tí ò dá ò dá kò ṣe nǹkan tó yẹ kéèyàn máa rántí mọ́ láéláé torí experience burúkú ni. bọ̀dáàdì ṣé bó ṣe rí náà nìyẹn tẹ́ ní bọ̀tẹ́ wà ní Ìkẹjà sí láti Oǹdó ń gbà ẹ̀ wá dé kó lẹ wá. àgbọ̀ àìkòsí ń bí ni. àgbọ̀ àìkòsí ń bí. àgbọ̀ àìkòsí kò jìnnà sí Kòròdú láti Kòròdú tẹ́kù ọ̀nà ṣì dáńgbà yẹn gbogbo kan tà sọ yìí. báwo dẹ̀ làwo yẹn ń gbà tí àwo yẹn tó dọ́jà ń gbà yẹn. àwọ̀ ó ta tiẹ̀ náà lẹ́yìn náà sì ń gbà tí Dr. Abure kú ìmọ̀tò play fún un láti fẹ́ mímórì hàn. appreciation. ẹni pé mo tún sáré mú yín wọ ibẹ̀ yẹn mọ̀ pé ẹ ti mọ̀ pé báwo lè bàbá perform fún yín ẹ máa san owó bàbá ọ̀rá mú ọ máa mú ṣókí nìbọn ẹ̀yin tó jẹ́ fáǹsì jùjú tó jẹ́ fáǹsì bàbá wa àdúró ti yé yà mí ra máa kó jẹ bẹ́ẹ̀ yẹn bàbá ẹ̀ ṣàwó kan àgbà wa búra bẹ́ẹ̀ nǹkan. àgbà wa búra bẹ́ẹ̀ wò ó bá ṣe é rí àgbà búra fún mi bẹ́ẹ̀ wò ó ṣe é rí bọ́mọdé bá ti ṣe àforíjì olótọ́ màmá àgbà búra fún mi bí wò ṣe rí. wọ́n níyàn kan ni ẹ̀ ń bá wọ́n níyàn kan lẹ́kọ́ fún gbà yẹn nǹkan oríṣiríṣi ń gbé kí báwo làwọn yẹn ṣe jẹ́ sà. àná ìrírí náà kì í ṣe gbogbo orin kọ́ lèèyàn fi ń búyàn nǹkan téèyàn rò orin Yorùbá èèyàn wá ronú nú ọ̀rọ̀ sísọ orin á jáde bá a ṣe ń sọ̀rọ̀ yìí gan tí bá fẹ́ máwo jáde màá máwo jáde ń bẹ́ẹ̀. yẹn ni pé ìrírí lẹ́kọ̀ọ́ fi ṣàwọn yẹn. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àtàwọn màmá àti àwọn oníjùjú kan náà máa ń sọ pé ìbáṣepọ̀ láàrin àti bàbá wa lóńdó King Sunny Adé wípé ó ṣe rẹ́gírẹ́gí dáadáa wípé ó rà pé àwọn èèyàn kan wò ó pé báwo ló ṣe di pé bàbá Sunny Adé àti bàbá Dele Abiodun wá ìrẹ́pọ̀ yẹn jiná báyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìnáwó tí bàbá Sunny Adé ṣe náà lè máa ń ṣe níbẹ̀ mo fẹ́ kẹ́ bá mi mẹ́nu bà ń pé ṣé ó náà kọ́kọ́ táwo ò mọ̀ ni tó yẹ pé bóyá ó yẹ méjèèjì ni àbí ó kọ̀ wá bẹ́ẹ̀ náà ni torí gẹ́gẹ́ bí orogún lẹ tún jẹ́ nídìí iṣẹ́ ń pé Sunny Adé ṣe bàbá Dele Abiodun ẹ bá mi mẹ́nu bà. Respect sir. ọ̀gá mi ní Sunny Adé ẹni tí ọba abálábà lè ń pè ń bàbá o èmi ò ní ọwọ́ méjì lókè fẹ́ ní fún. bàbá ẹ̀yin náà mọ ọ̀rọ̀ tá à ń sọ nípa ọwọ́ méjì fẹ́ yàn kan ẹ̀yin náà ẹ mọ̀ pa ẹ̀.
ọ̀gá mi ni yányán torí pé mi ì gbọ́dọ̀ ibi abáfiṣọ́ra kì í fi bẹ́ẹ̀ tẹ̀lé mi ì yájú ságbà òun àtòbé. Kọ́mándà. lẹ́yìn yẹn àwọn méjì yẹn. gbogbo wọn tó kù ní wọ́n tẹ̀lé yín ni. wọ́n ní rétí yẹn wọ́n ní King Sunny Adé, Ebenezer Obey, Admiral Dele Abiodun. èmi ò mọ rétí yẹn. Èmi Sunny Baba and others. èmi ò mọ rétí. wọ́n ní every other person come lẹ́yìn ni. ní láti gbọ́dọ̀ àdèmí sọ ìwádìí táwọn èèyàn ṣe bọ́ ṣe tó. wọ́n lè mí sọ fún mi. èmi ò mọ rétí nù but mo kàn mọ̀ pé àwọn méjì yẹn mo ṣe bà torí pé ibi tá a bá fi ṣe orí a fi bẹ̀ ń tẹ̀lé. Number one for life làwọn méjèèjì yẹn jẹ́ fún mi. ọ̀gá lọ̀gá máa jẹ́ àmì mi pẹ̀lú àwọn tó ń yájú sábà mi ìfẹ́ ibi tá a bá pè lórí àti mo mọ̀ náà pé ọ̀gá mi ni wọ́n so kò sí méjì bẹ́ẹ̀ mo mọ̀ lùlù jù wọ́n lọ mo mọ̀ ilé ìṣèjì lé lọ. ẹ mọ keyboard ẹ mọ ọgbọ̀n ẹ ṣe kí ni bọ̀ tó kò kàn mí ìyẹn o. kò kì í ṣàrẹ̀ rárá mo bá wọn diṣẹ́ yìí ni ọ̀gá dẹ̀ sí ni wọ́n dọ̀la. ẹ ṣe bàbá wọn ni bàbá ti yànnàná fún wa yẹn bó ṣe rí bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa ibì kan tí ẹ pé ẹ darí nígbà tí ẹ pé ẹ dẹ̀ wá ń bẹ̀ tí ẹ pé ẹ darí ẹ ó dúró déédéé tọ́pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ń sọ pé àtìgbà tó dà ń pé ẹ ti sún kúrò níbẹ̀ ibẹ̀ yẹn fẹ́ dàbí pé ó wá dẹ̀gbẹ́ báyìí bàbá ló sọ ń pa pima tó jẹ́ pé tó bá ń sọ ń pa pima wọ́n á sọ̀rọ̀ ń pa Admiral Dele Abiodun torí ẹ̀ dìímú dáadáa ni bàbá ṣé ó sì ṣeé ṣe kí ó bọ́ sípò padà bí bá ṣe máa wò náà lélẹ́yìí torí ó dà ń pé ẹ̀yin fúnra yín gan ti fà sẹ́yìn díẹ̀ lórí ọ̀rọ̀ wọn yẹn sà. mi ì fẹ́ máa sọ̀rọ̀ nípa pima bẹ́ẹ̀ torí pé ó jẹ́ pé nigbati ni. ṣé bàbá mi kẹ́ ẹ pẹ́ sà òun lẹ ti ń gbọ́ yẹn bàbá tún ti sọ ẹ ṣé bàbá. ṣe rí pima àwa tá a jókòó láti gbé pima láti ṣe pima gẹ́gẹ́ bí iṣẹ́ látòrí Charlie Boy ni. ẹ mú bí iṣẹ́ gidigidi. bẹ́ẹ̀ ni látòrí Charlie Boy ni torí pé nígbà Charlie Boy lẹ́yìn ààrẹ èmi ló kàn. bẹ́ẹ̀ ni sọ. nígbà tí Charlie Boy kó o ń bẹ̀ mo bọ́ síbẹ̀. bẹ́ẹ̀ ni sọ. but ìgbà tó di pé wọ́n fi politics bọ̀ wọ́n ti òṣèlú bọ̀ wọ́n ti lu ẹlẹ́yàmẹ̀yà bọ̀ àwọn Ìgbò fẹ́ dá tí wọ́n ṣe àwọn Haúsá fẹ́ dá tí wọ́n ṣe àwọn ti èmi ò dẹ̀ lẹ́mìí jà mi lẹ́mìí wàhálà. orúkọ tí ò jẹ́ tèmi wọ́n fẹ́ sọ mí wọ́n yà yọ̀ǹda wọ́n gbé mi dé court dọ́wọ́. bẹ́ẹ̀ ni sọ. bẹ́ẹ̀ ni sọ. so mo yà yọ̀ǹda kó ń bẹ̀ mo kó ń bẹ̀ pé ẹ máa ṣe ibi tẹ́ bá dẹ̀ gbélé ààrẹ àwa bá yín yọ̀ tẹ́ bá ṣe dáadáa láti jọ yẹn ibẹ̀ kan náà ìwà. kò kúrò lójú kan sàn. ṣàmọ́ wá ní pé owó tí ààrẹ àná president wa gbélẹ̀ fún ṣé wà lára nǹkan tó dá ṣàmọ́ nígbà táwọn olóṣèlú wa fojú sí pima ní ìṣòro yẹn wá dé ní àbí
kí lẹ rò bó rí lè ṣówó yẹn ló ranjú mọ́ wọn eléré àbí torí a gbọ́ pé president Jonathan fẹ́ gbówó kan fọ̀wọ́n èèyàn kan ń dùn ún pé àwọn náà máa gba nǹkan kẹ́bà mi mẹ́nu bá sà. kì í ṣe onílù náà gbówó fún, kì í ṣe onílù náà gbówó fún. Àwọn artist mọ́ àwọn actors mọ́ àwọn actresses àtàwọn performing artists gbogbo wọn náà jọ gbówó lè fún báyìí pé kan bí endowment ni. Wọn ò gbówó fẹ́ nìkan, wọn ò gbówó fẹ́ nìkan. Jonathan ó gbọ́n jù yín lọ. Kò sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ rárá. Bàbá bẹ́ẹ̀ ṣe sọ yóò dàbí pé kò fẹ́ ṣàtúnṣe kankan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ tí ò bá sẹ́gbẹ́ tó dilẹ̀ mọ́ àwọn nǹkan tó yẹ kó ṣe ṣe ò ṣe é ṣe bẹ́ẹ̀ ṣe. Ibi tá a bá dé tá a rò pé ó yẹ ká gbé kọjá bẹ̀ wọ́n dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ á dẹ̀ ra ìrìnàdá fún wọn oúnjẹ náà ló wà láti yẹ so láti jẹ́ yẹn sìn wọn lọ wájú wọn lọ ẹ̀yìn wọn pay wọn pass. Wọ́n lójú kan. Ẹ jẹ́ àsọpọ̀ èyí tẹ fẹ́ràn sí tí ẹgbẹ́ wà ń bẹ̀ tó jẹ́ àjùm ti ẹgbẹ́ oníjùjù mo mọ̀ pé yẹn tọkàntọkàn ni bàbá wa yẹn ẹ jẹ́ amẹ́nubà díẹ̀ náà báwo lẹgbẹ́ yẹn ṣe ń ṣe kí ni. ẹgbẹ́ àjùm ó ṣe dáadáa tó bá jẹ́ pé ẹni tó wà lájùm náà gbé sí pímà àti gòkè kọjá bí tó wà yẹn Ayọ̀ Balógun queen. Respect. Gbogbo ala respect ẹ. Gbogbo ala dúró tì, gbogbo ala gbé. Kò gbọdọ̀ jábọ́ torí kó jóbìnrin. Nǹkan tá a fi dúró tì ni ẹ̀. Fẹ́ torí kó jóbìnrin, wọ́n máa fojú obìnrin wò. No. What a man can do, woman can do better. So it's not like that at all. Kì í ṣe pé bẹ́ẹ̀. Torí pé ó jẹ́ obìnrin yẹn gan-an ló ṣe láti wà ńbẹ̀. Ẹ ṣé sà bàbá fáwọn tó ń wò yín lé báyìí torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó dẹ̀ jẹ́ wọn ní eléré jùjú náà yálà wọn tó ti wà ńbẹ̀ àbọ̀wọn tó ṣẹ̀ fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ yẹn kí lẹ fẹ́ sọ fún wọn bó ṣe ń wò yín pa ẹgbẹ́ àjùm yẹn. Àjùm ṣẹ́rí ẹgbẹ́ àjùm ẹgbẹ́ dáadáa ni o. Ẹgbẹ́ dáadáa gan ni wọ́n ṣe mítì wọn lóòrèlóòrè wọ́n ṣojúṣe wọn lóòrèkóòrè gbogbo ẹ̀ pátápátá bó ṣe yẹ kó ṣe ló ń ṣe and tí wọ́n bá dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe ní ayé àtijọ́ ayé ìgbà kan tó ń pe Nigerian Union of Musicians ìgbésẹ̀ làjùm gbé so kò ní jẹ́ kó bàjẹ́ kò lè bàjẹ́ láéláé torí pé ẹsẹ̀ tá a gbé síwájú ẹsẹ̀ gidi ni. Ẹni tó dẹ̀ ṣe olórí wa obìnrin rere ni Ọlọ́run á dúró tì Ọlọ́run á bá wọn ọmọ ẹ̀ and gbogbo ọ̀nà ò ní bàjẹ́. She's a very hard-working woman and she's highly committed to àjùm òun ló jẹ́ kí gbogbo wa dúró tì ká sọ pé ẹja jọ gbé bí orin tí Sunny Adé kọ ni gbé kájọ gbé. Bàbá kí ló wá jẹ́ tó yẹ pé àwọn ọ̀dọ́ ọ̀sìn ibi tẹ́yìn gbé jùjú yẹn dé sà wọ́n dà mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó wà ń sìn yín èmi ò mọ̀ bóyá torí ọ̀rọ̀ owó ó ti ń dá wàhálà lẹ́jọ́ ìgbé owó ni àbí pé irú ọpọlọ tẹ́yìn nìyẹn bóyá ò ní ni láti ìgbà tó di pé bóyá pé irú ẹ̀yìn ti àwọn àwo tẹ́yìn gbélẹ̀ yẹn àwọn ọ̀dọ́ ọ̀sìn ló ní jùjú mò ń sọ sà fi bẹ́ẹ̀ nẹ́ni tó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn irú ẹ̀yìn bàbá wa yìí tó gbélẹ̀ tí ẹ pé táwọn máa sọ pé a fẹ́ lọ sọ jùjú sí a padà sọ́dọ̀ wọn legends wa nìyẹn ẹ̀yìn Sunday Adé àárí lè rí ó fẹ́ kẹ́ bá mẹ́nu bá. ṣẹ́ríṣẹ́ jùjú ò kì í ṣe nǹkan tí wọ́n ń lò tó ń yí padà èèyàn láti wà committed tí wọ́n bá dẹ̀ wà committed sí jùjú èèyàn láti rí pé ó ṣe bó ṣe yẹ kó ṣe
kó lè rí bó ṣe yẹ kó rí. Because juju 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 yàtọ̀ sí juju o. Jùjú yàtọ̀ sí jùjú. Ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀ yẹn, wọ́n á kàn kó agolo jọ, wọ́n á kó gbogbo ẹ̀ jọ, wọ́n lùlù lọ́dún wọn ni. No, the rudiments tó wà nínú ẹ̀ táwọn èèyàn ń pè ní jùjú gangan tó o bá mọ̀ kò tọrọ ẹ̀ ni. O dẹ̀ ní láti mọ ojúṣe ẹ̀, kó mọ àríkọ́ṣe, kó mọ̀ pé eléyìí bọ́n ṣe ń ṣe ni, eléyìí bọ́n ṣe ń ṣe ni, eléyìí bọ́n ṣe ń ṣe ni. Láì jẹ́ bẹ́ẹ̀ kò tọrọ ẹ̀ jẹ ni. Sọ̀rọ̀ tó ń jẹ́. Òun lẹ ti gbọ́ yẹn o. Bóyá kọ́ dẹ̀ lọ school of music in Ghana. No, kì í ṣe Ghana, school of music ti wà bí. Ẹnu tó ti máa kọ́ ọ fẹ́ wà level tí yín ni. Bóyá bẹ́ẹ̀ ni. No, school of music ti wà ní Nàìjíríà. Tọ́dẹ̀ máa ṣe wọ́n dáadáa. Yeah. School of music ti wà bí báyìí náà. A lot of people lè lọ school of music bí báyìí kó dẹ̀ mọ nǹkan tó fẹ́ mọ̀. Ẹ ṣe sàwọn jẹ́ gbé yín padà sẹ́yìn. Mọ́tò wo lẹ kọ́kọ́ rà àti pé gbà wo lẹ ra mọ́tò? Honda mú kọ́ra. Honda, àwọn ọ̀dọ́ yìí irú èmi tẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe pé Honda yẹn bóyá tẹ bá ṣe ṣàlàyé ẹ̀. 19 kí ni ẹ rà wá? 1960. Honda yẹn, Honda. 1960. 1960. Late 60 ṣá. Irú Honda kò ní o. Honda yẹn àwọn Honda. Àwọn Austin ló ṣe. Austin. Ṣé car náà ni àbí? Car náà ni. Austin ló ṣe. Austin yẹn ló wá di Dazun lé. Ló di Dazun, ló di Nissan Dazun. Ṣé nígbà tẹ ṣé brand new ni àbí? Brand new ni mo rà. Tẹ̀yìn lẹ já ọ̀rá rẹ̀. Yeah. Nígbà yẹn tá bá gbọ́ ògbóró báyìí ó. Ẹ sọ̀rọ̀ jù. Ẹ̀yin bàbá ìmàmá tẹ̀ ń wò wá ẹ̀rí pé èmi máa ń jẹ́wọ́ Honda àti bàbá sọ yẹn mi ò tẹ̀ mọ́ rárá torí ọdún tó pè ìyàwó tẹ̀ tí dà yín gbà yẹn. Fẹ́yìn tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ sí ẹ fi síbẹ̀ pé ìkọ́tẹ́ bá tún mọ̀ bóyá ẹ̀yin náà lórí bóyá ẹ̀mẹ́ tó lórí ẹ fi síbẹ̀. Ètò yìí ètò àgbà ni tó yẹ pé àwọn àgbà tó ti gba èrè tó ti gbé ayé rẹ̀ wọn láwá bá ààrẹ tí mo ti ń dùn mú lé ní báyìí sí ni Honda mo ti di fìyàn náà sáko bàbá ṣé bàbá ń bolẹ̀ kọ́kọ́ gba ilé sígbà tẹ́gbẹ́ ẹ kọ́kọ́ fi owó ráyìn gba ilé níbo ni ẹ gba ilé sí pé mo yọ owó lápò fi rẹ́ǹtì ilé. Ẹ̀kẹ́ bàbá gan ro sọ́tún sótì gbé kínní mo gbé wọn padà lọ sẹ́yìn pátápátá bàbá mi láti. Torí nǹkan tó jẹ́ kí n máa ro ni pé ọ̀gá mi ń gbà yẹn Ṣọlá Kẹ̀lẹ́ntì ó gbalé fún mi gan. Ilé tó dẹ̀ gbà fún mi gan yẹn ó fi bẹ́ẹ̀lẹ̀ tó jẹ́ pàwọ́ la kọ̀ntínú láti máa sanwó ẹ̀ lọ ní ó jẹ́ kí n lè sọ pé ládùúgbò wo sàn. Ní Èbúté Mẹ́ta ní Ṣómólú ní Bàrígà. So gbogbo area yẹn. Bàbá ní ṣókí torí àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ rí nǹkan kan dìmú náà èmi ò gbọ́ ń pé bóyá Admiral Dele Abiodun marriage kìíní kan àbí do some ìṣe kìíní kan mo ní pé gbogbo ẹ̀ lọ gèrèrè ni nǹkan méjì mẹ́ta fáwọn ọ̀dọ́ tá lè dìmú lọ́rọ̀ lọ́kàn láyà káwọn náà tún múnú ẹ̀ ń pé ìwọ tó bá ti mọ̀ pé ó ṣe o tó bá ń ṣe nǹkan báyìí á ṣe méjì mẹ́ta. Inú ilé lẹ bá mi. Bẹ́ẹ̀ni sà. Ìyàwó mi ẹ ṣáà rí ìyàwó mi lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni sà. And
Ọlọ́run sọ bá mi ṣe débi pé ó jogún ìyàwó kan fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi nírú obìnrin báyìí fẹ́. Mo rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ kí n rìnà pàdé ẹ̀. Kí ni ìdíṣẹ́ eré yìí náà ni àbí? Ó tó iṣẹ́ wo ni iṣẹ́ náà ni bọ̀ kì í ṣe iṣẹ́ lọ bẹ́ẹ̀. Mo dẹ̀ ọ̀rọ̀ wà ńbẹ̀. ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá yẹn wá sọ fáwọn ọ̀dọ́ tá à ń wò, kí ni nǹkan ẹyọ kan tẹ́ fi pé lọ́kọ láya tí wọ́n fi lè gbáyé rẹ̀ afẹ́dìmọ̀ ọ̀hún wò yín. Sùúrù ni sùúrù ni wọ́n fi ń ṣe ọkọ ìyàwó obìnrin. Sùúrù tá a bá ti mú sùúrù kó ń bẹ̀ ilé ayé fọ́ ni. Sùúrù àtòótọ́. So tó bá ti jẹ́ méjèèjì yẹn tí a bá ti mú kúrò ń bẹ̀ kò sí nǹkan tó ń bẹ̀ mọ́. Tí o bá ti ní sùúrù ó lè bóbìnrin gbélé for 1000 years. Ọkọ àti ìyàwó ń jà kì í ṣe pé wọn kì í jà, wọ́n ń jà but wọ́n máa ń fúnra wọn ní sùúrù gan-an. As a Christian, as a Catholic, mo kọ́ yẹn lọ́wọ́ bàbá àti ìyá mi. Sùúrù gidi ni sùúrù. Bóyá yẹn náà ló wá jẹ́ pé ẹ fi lè maintain irú legacy ọ̀rọ̀ olóbìnrin díẹ̀ torí ẹ̀yin tẹ́ ti ṣeré káàkiri all over the world tó dẹ́ pé àdẹ sọ pé òyìnbó kan bì kan kátà kan bì kan gbé báwo lẹ ṣe ń ṣe ń gbà bàbá tẹ̀ ń travel ẹ̀ ń tí ìgbéyàwó gbà tẹ̀ ń lọ káàkiri yẹn sá. Tọ́wọ́n èèyàn dẹ̀ máa wọ́n ní tàbá ṣeré tó ń gbà àwọn fáfá máa ń pẹlẹ̀kùn yàrá yín pé ẹ̀ ló àwọn tù báwo lẹ ṣe ṣe. Bọ́n ṣe fẹ́ gbégbélé ilé ayé tiwọn nìyẹn. Bórúkà kò ṣe fẹ́ gbé tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ mi ṣe law school tí mo kọ́ tèmi ọ̀tọ̀ ni. Bàbá àti ìyá mi ò fi yẹn kọ́ mi. Ọ̀tọ̀ náà kọ́ mi. Wọ́n kọ́ mi sọ́nà ẹ̀ pé ilé ayé tó fẹ́ gbé yìí o máa lọ wẹ̀yìn wò tó bá ti ń lọ. Ẹyin tó wò yẹn mo dání báyìí kò fi ṣọgbọ́n. Ẹ ṣé bàbá. Ọ̀rọ̀ ni. Ẹ ṣé bàbá ọpọlọ yóò ní dàrú. Bàbá ẹ wá ẹ ṣàwo kan láìpẹ́ yìí tẹ́ gbé wọjà tó jẹ́ pé àwa kan ti ń gbádùn àwọn fáǹsì yìí ti ń gbádùn àmọ́ n fẹ́ kọ́ wọn tó ń wá káàkiri náà kọ́ jẹ́ gbádùn ẹ̀ ń pé ó wà ńlẹ̀ yìí tẹ́ bá ní ó ti pẹ́ tí bàbá gbá irọ́ ni o eléyìí wà ńlẹ̀ tẹ́ bá ń gbọ́ ó pọ̀ classical ni bàbá ló gbé jáde Admiral Dele Abiodun 2020-2021 God's grace ló ń pè ó kì í síbẹ̀ bàbá mi ẹ bá mi jẹ́ kọ́ ráwọ̀ yẹn kan tí bàbá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ̀ pé náà wọn fáǹsì káàkiri wọ́n máa dùn pé ó wà ń bẹ̀. Baba God's grace lélẹ́yìí. Yes, God's grace ni. Ẹ bá mi sọ ń pa ẹ̀ díẹ̀ tó di pé. God's grace yìí is an album tó jẹ́ pé a fi tìmátì sí, a fi iyọ̀ sí, a fi maggi sí, a fi gbogbo nǹkan sí, ingredients tó pé síbẹ̀. And tí èèyàn bá dẹ̀ ń gbọ́ complete album ló gbọ́. And ó yẹ kó mọ̀ pé Dele Abiodun ṣì wà gẹ́gẹ́ bí Adawa super bó ṣe wà tẹ́lẹ̀ kó yàtọ̀. Bàbá ẹ dá sọ̀rọ̀ ń pọ̀ wọ́n iṣẹ́ tó wà ń bẹ̀ mo rí pé ọba Frederick ọba ẹ̀dọ́dọ̀ ọba àti ń bẹ̀ náà tẹ́ fún. Yeah, ọba fan mi ni one of my greatest fans and ìgbà tó ń jóyè tó jí ọdún kẹsàn-án tó gorí oyè yẹn mo lọ play fún and mo dẹ̀ rí pé ó yẹ kí wọ́n bu ìhùn ìṣesí rẹ́kọ̀dì. Sọ̀tún fún àwọn olólùfẹ́ yín gbé wà káàkiri ń gbé kọ́ mu. Ẹ wo God's grace Adawa super king
Dele Abiodun life lẹ́ ń rí yìí o. Ó wà nígbà, ó wà lọ́jà, ó wà káàkiri fún àwọn tó fẹ́ rà. Ẹ lọ rà, ẹ rà, ẹ gbádùn ẹ̀. Adawa super lẹ́ ń wò, ẹ gbádùn ẹ̀ gan gidi. Bàbá ṣe eléyìí èmi ti gbé lé ní tèmi o. Bàbá. Ẹ̀yin lẹ́ni yẹn. Bàbá mákẹ́tà báwo lẹ ṣe báwo lẹ ṣe fi kọ́ piracy náà ni wàhálà yẹn sàn pé wọ́n ń dà kí ni ìgbésẹ̀ wo lẹ gbé lórí eléyìí tó jẹ́ wípé. Ìgbésẹ̀ tá a gbé ojú pé àwọn marketers wọ́n ti ní union tó jẹ́ pé téèyàn bá farabalẹ̀ tó bá bá wọn ṣe á jèrè iṣẹ́ ẹ̀. Ẹni tí ò bá bá wọn ṣe á jèrè iṣẹ́ ẹ̀ lọ́dún kejì kí n má sọ nìyẹn. Àwa bá wọn ṣe. A dẹ̀ ń jèrè iṣẹ́. Adúpẹ́ lọ́lọ́run. Bàbá Dele Abiodun wọ́n ń wò yín bá mọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó máa béèrè ni pé tó bá fẹ́ pè yín sí eré live báyìí sìn ṣé ẹ ṣì wà available fún wọn fans ni. Digbí gidi gan digbí mo ìwà àǹbáǹdì mi dẹ̀ sì wà. Bẹ́ẹ̀ ṣe rí mi lórí ìjókòó yìí bẹ́ẹ̀ bá níṣẹ́ yá eré yá ń sìn ó yá náà nìyẹn. And kì í ṣe wàsá kì í ṣe nǹkan tí wọ́n fọwọ́ tí bá kan bọ̀ kan nú. No, eré wà lára gidi gan. Tẹ bá dẹ̀ fẹ́ kí bàbá fún yín discount kọ́ bá yín yàn nǹkan díẹ̀ ń bẹ ẹ bá ti pe bàbá kẹ́ni bàbá látòrí amóhùnmáwòrán Nigbati ni mo ti rí interview yín o. Bẹ́ẹ̀ni. Tẹ bá sàn yẹn fún bàbá ṣe kí ni bàbá máa fún yín ní. Bẹ́ẹ̀ni. Àmọ́ kò ń ṣe owó kékeré owó tó eléré ńlá ni bàbá o. Mílíọ̀nù yẹn kọ̀ bàbá lè gbé wọ́n lè jọ wá fún bẹ̀ fún yín torí wọ́n tó bá fẹ́ kí bàbá wá síbẹ̀ pẹ̀lú full band kí bàbá gbá eléré èmi náà sì máa kí bàbá tó yẹ bá ti dé bàbá. Lágbára Ọlọ́run lógo ti Ọlọ́run ó tiẹ̀ ti dé tán báyìí. Ó ti dé. Bàbá oúnjẹ wo lẹ lè jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ṣùgbọ́n kí mọ́mí wà ń bí so tẹ bá sọ tí ò bá ṣe máa bèrè pé àárọ̀ ọ̀sán alẹ́ lè jẹ. Mo lè jẹ iṣu láàárọ̀, mo lè jẹ bread láàárọ̀, mo lè mu tíì láàárọ̀. Lọ́sàn-án mo lè jẹ ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àbọ̀bẹ̀ ẹ̀fọ́. Lálẹ́ mo lè jẹ sẹ̀mó, mo lè jẹ àmàlà àbí pọ́ńdò kò jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni pé ẹ̀ ń sọ pé kò sí náà ẹnu oúnjẹ pàtó kan tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá jẹ́ ẹ̀ lè sùn ẹ̀ lè wo pé kí ni lóríṣiríṣi ni. Gbogbo oúnjẹ ń dé tèmi. Ìmọ̀ràn méjì ni mo fẹ́ gbà lọ́wọ́ yín bàbá láti àwọn fún àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ entertainment irú ayé tẹ́ gbé yìí ó wù wá tó yẹ pé gbogbo ẹ̀kọ́ rọra lọ sóróró kò sí bá ṣe báyìí ẹ̀kọ́ ń ka newspaper ni kò sí pé kíní gbogbo ẹ̀kọ́ ń lọ bẹ́ẹ̀ ẹ bá mi gbà wọ́n ọ̀dọ́ mọ̀ràn wọn tó ń ṣe entertainment generally olórin eléré onílù gbogbo wọn káwọn náà lè kọ́ka lè gbé ìgbésí ayé rẹ̀ sá. Ìmọ̀ràn tèmi ní fún àwọn tó ń ṣiṣẹ́ ìyàwó tó ń bẹ̀rẹ̀ àtàwọn tó wà nínú ẹ̀ ni pé kán fọkàn ara wọn balẹ̀ gangan ní ilé. Ẹni tí ò bá kó wàhálà síra ẹ̀ lọ́rùn kò lẹ́tọ̀ọ́ àti sánlé torí pé téèyàn bá wà nínú ilé ẹ̀ ọkàn ẹ̀ máa ń balẹ̀ gan-an. Inú ilé mi mo wà báyìí nǹkan kan ò lé mi ò jẹ èèyàn ń gbèsè èèyàn ò jẹ mí ń gbèsè mi ò sí nǹkan kò sí nǹkan tó ń lé mi bọ̀. So ẹ̀ ń bọ̀ nsìn mo ní kẹ́ wọlé ẹ wọlé. Ẹ ní pé ká dúró kẹ́kọ̀ọ́ wọn kọ́kọ́ kúrò ńlẹ̀. Ó tó. So that is that and the other one ni pé tí èèyàn bá fẹ́ dé ipò ó láti you have to pay your dues.
because òun láti òun láti òun láti mi ò mọ̀ bọ́n ṣe ń pè lóyìnbó. Ó láti sacrifice, ó láti forí Ahẹ́n, tì, ó láti. ó láti forí tì í, ó láti ṣe nǹkan tó yẹ kéèyàn ṣe. Tó bá dẹ̀ ti dépò yẹn báyìí, wàá mọ̀ pé o ti dépò yẹn. Nígbà tó wà ńbẹ̀, táwọn ayé rí ẹ ló jẹ́ èèyàn. Tó o bá sí ńbẹ̀ mọ́, well, tó bá ní grace, wọ́n máa rántí ẹ. But ní ògo ti Ọlọ́run, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé orúkọ ò bàjẹ́. Nǹkan tó lè borúkọ jẹ́ kò tiẹ̀ sí ní agenda mi rárá. Kò sí nínú ẹ̀ rárá ni. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé orúkọ yẹn mo maintain ẹ̀. And mo dẹ̀ maintain ẹ̀ fully. 100%. Bàbá báwo ló ṣe máa kàn sí yín fún àwọn olólùfẹ́ yín káàkiri? Àwọn tó fẹ́ kí yín náà wà, àwọn tó fẹ́ pè yín fèrè wà, àwọn tó fẹ́ fún bàbá nọ́mbà wo lẹ máa fún wọn tí wọ́n lè pè yín sí fún àwọn fans yín? 080 57 47 27 57. Ẹ̀kan sísá. 080 57 47 27 57. Ẹ ṣé bàbá mi. Bàbá kí lẹ fẹ́ dágbére fún àwọn fans yín káàkiri lágbàńlá ayé? Ẹ bá mi kí wọn kó tún dọjọ́ mi. Wọ́n ṣe gan o, wọ́n ṣe gan, wọ́n kò fẹ́ o. Wọ́n dẹ̀ kú àròtì because tí èèyàn bá ṣèyàn lóore, ó máa ń dúpẹ́ ni. Eléyìí tá à ń dúpẹ́ yìí kì í ṣe dídúpẹ́ lọ síbi òkú o, kì í ṣe dúpẹ́ lọ síbi ìlòfin ìjọba o. Ó ti o. Mo dúpẹ́ pé ẹ dúró tì mí, ẹ dẹ̀ dúró tì mí gbọ̀ngbọ̀n. Èmi Admiral Dele Abiodun Adawa Super King ni mò ń kí yín o. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Ẹ ṣé bàbá mi. Ẹ kú ìfẹ́ o. A máa rí yín bá sà. Lágbára Ọlọ́run ara máa lé ni. Ẹni kú báyìí ẹ sì pẹ́. Àmín o, àmín o. Ó wà lọ́jà God's Grace ẹ mú matured music. Yes. Ilẹ̀ sọ pé àwọn legends àwọn àdẹ̀ ti gbé fún yín ẹ mú ẹ gbádùn ẹ kẹ́kọ̀ọ́ jẹ gidigidi. Iṣẹ́ tẹ tún ràn wá tún ti jẹ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ jẹ́ ká jẹ a jẹ dáadáa ó dẹ̀ dùn ó láàrin èmi kan gbádùn ayé tẹ̀wọ̀n alẹ́ rẹ̀ ṣe kí ni ẹ gbádùn ara yín ẹ kí n bá fèrè ẹ dárúkọ nígbàtí kẹ́ pé bàbá torí commission yẹn náà bàbá fèmí náà ń bẹ kò ní bàjẹ́ títí láéláé agbágbá lẹ́tọ̀ lórí amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa Ìjẹ̀bú Òde ẹ̀hún la wà ní àgbàlá tó bá ti dé GRA tó bá ti dé GRA níbi tó bá ti dé stadium wà kàn sí bàbá tó dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá. bẹ́ẹ̀ni ẹ̀yin rí bá ṣe gara níbí. Mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ àwọn òun ṣèjẹ̀bú Òde Ìjẹ̀bú Gbóni òun bẹ̀ òun sì wà lẹ́yìn bẹ́ẹ̀ Gbénga tájọ wà níbí Joshman ti wà ní Starboy pẹ̀lú ẹ̀gbọ́n wa tó wà níbí èèyàn wọn ní Ìlàró Oníṣẹ̀gẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a kàn sí bàbá wa dẹ̀ ní kí a máa bọ̀ nígbà wọn máa gbọ́ ọ̀dẹ̀ gbà á lálejò àdẹ̀dúpẹ́ lọ bàbá ẹ ṣé gan sir. ẹ ṣé gan o God bless you. Thank you very much. Ẹ ṣé gan o. Òun ni àtúnrí ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ èjìrò ìlà náà ni mọ bó ṣe ń lọ bí pé tó bá fẹ́ ń pọ̀ wọn àgbààgbà yẹ pé àwọn bàbá tó ti gbá ìran ọmọ tó ti gbá eré má gbé síbòmí ibi náà ni kò gbé sí àárín ní ọjọ́ mi ọ̀dọ̀ rẹ̀ ọ̀dàbọ̀.